ọ̀dọ́mọkùnrin ẹni ọdún mọ́kànléníogún fipá bá obìnrin lò pọ̀ ó sì fún lọ́rùn pa londo. Inú ìbànújẹ́ àti ìpòrúurú ọkàn làwọn olùgbé ìlú Ìbòròpà Àkókó wà báyìí bí ọ̀dọ́mọkùnrin ẹni ọdún mọ́kànléníogún bó ṣe fipá bá àgbàlagbà kan Ọláṣẹ́ní Veronica bó ṣe bá a ní àjọṣepọ̀ tó sì yín lọ́rùn pa lẹ́yìn ìbálòpọ̀ náà. Àwọn olùgbé ìlú náà kò mọ̀ ọjọ́ orí olóògbé náà ṣùgbọ́n wọ́n ṣàlàyé pé obìnrin àgbàlagbà ni obìnrin tí Àlàbí Anthony tó máa fipá bá lò pọ̀. Ọ̀kan lára àwọn olùgbé ìlú náà tí kò fẹ́ kí àwọn oníròyìn kí wọ́n dárúkọ rẹ̀ ó máa ṣàlàyé pé wọ́n fi páńpẹ́ ọba wọn fi mú Anthony lẹ́yìn tí wọ́n rí òkú arábìnrin náà tí ìwádìí àwọn ọlọ́pàá sì tọ́ka ìṣẹ̀lẹ̀ yìí sí ọmọ ọdún mọ́kànléníogún náà. Ó wá ṣàlàyé pé àwọn ọlọ́pàá wọ́n máa gbé Anthony lọ síbi tí ìṣẹ̀lẹ̀ náà tó ti ṣẹlẹ̀ láti béèrè àwọn ìbéèrè bí ìṣẹ̀lẹ̀ náà bó ṣe ṣẹlẹ̀ ṣùgbọ́n àwọn aráàlú tí inú máa ń bí wọ́n máa kóró ojú sí ìwà yìí tí wọ́n sì fẹ́ kọlù ṣùgbọ́n àwọn ọlọ́pàá wọ́n sáré gbé kúrò níbẹ̀ kí àwọn èèyàn má bàa sí òfin lọ́wọ́ ara wọn kí ìdájọ́ òdodo kó sì lè wáyé lórí ìṣẹ̀lẹ̀ náà. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo Jimoh Àbáyọ̀mí ó máa fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ tó sì ṣàlàyé pé wọ́n ti fi páńpẹ́ ọba wọn ti fi mú Àlàbí Anthony lórí ìṣẹ̀lẹ̀ tó máa gbẹ̀mí Ọláṣẹ́ní Veronica nílùú Ìbòròpà Àkókó. Àbáyọ̀mí sọ pé iṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ tí iléeṣẹ́ ọlọ́pàá máa ṣe ìmọ̀ ló máa mú kí wọ́n bẹ̀rẹ̀ ìwádìí èyí tó mú kí wọ́n sì tọpinpin ẹ̀rọ ìléwọ́ olóògbé tó ti di àwátì tí wọ́n sì fi páńpẹ́ ọba tí wọ́n fi mú afurasí náà. Agbẹnusọ náà wá sọ wípé afurasí Anthony ó ti jẹ́wọ́ àṣemáṣe rẹ̀ tó sì fi ìdí rẹ̀ múlẹ̀ pé òun fi ipá bá obìnrin náà lò tí òun sì tún yín obìnrin náà lọ́rùn lẹ́yìn àṣemáṣe tó máa ṣe. Àbáyọ̀mí wá sọ pé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ó korojú sí irúfẹ́ ìwà ọ̀daràn yìí tó sì fi dá àwọn aráàlú lójú pé wọn yóò ṣe ẹjọ́ náà ní ìbámu pẹ̀lú òfin. Ó wá ṣàlàyé pé ẹjọ́ náà rèé ó ti wà ní olú iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo láti lè túbọ̀ ṣe ìwádìí lẹ́kùnrẹ́rẹ́ àti láti fi afurasí náà jófin. Kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ Ondo Adébọ̀wálé Lawal ó wá rọ àwọn aráàlú láti máa fi ìṣẹ̀lẹ̀ ohun tó bá wáyé ní àyíká wọn tó àwọn agbófinró ní Àkókó létí o kí Ọlọ́run ọba Elédùmarè kó má ṣàánú wa o. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ dẹ̀ máa comment ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò alọ́kòjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o. A kú ìsinmi àná, a kú ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tuntun, ọ̀sẹ̀ ayọ̀ ni yóò jẹ́ fẹ́ni kọ̀ọ̀kan wa o. Àmín.